kú dédé àsìkò yìí. Orúkọ tèmi ni olùkọ́ Akínlábí. Ní èní, a ó máa ṣe àgbéyẹ̀wò oríṣiríṣi ẹ̀jẹ̀ tó wà ní inú ara. Ẹ̀jẹ̀ oríṣi mẹ́rin ló wà ní inú ara olúkúlùkù ẹ̀dá. Àwọn míì lè ní ẹ̀jẹ̀ A, àwọn mìíràn lè ní ẹ̀jẹ̀ B, àwọn mìíràn lè ní ẹ̀jẹ̀ AB, àwọn míì náà lè ní ẹ̀jẹ̀ O. Ẹ̀jẹ̀ O ni àwọn olóyìnbó ń pè ní universal donor. Ó túmọ̀ sí wípé ẹni tó bá ní ẹ̀jẹ̀ O, ó lè fún àwọn yòókù ní ẹ̀jẹ̀. Ẹ̀jẹ̀ AB ni àwọn olóyìnbó ń pè ní universal recipient. Ó túmọ̀ sí wípé ẹni tó bá ní ẹ̀jẹ̀ AB, ó lè gba ẹ̀jẹ̀ lọ́wọ́ àwọn yòókù. Fún àwọn ẹ̀jẹ̀ yòókù, ẹ̀jẹ̀ A ó lè fún A mìíràn ní ẹ̀jẹ̀, ó sì lè fún AB ní ẹ̀jẹ̀. Ẹ̀jẹ̀ B ó lè fún B lẹ́jẹ̀, ó sì lè fún AB lẹ́jẹ̀. Ní apá kejì náà, ẹ̀jẹ̀ A ó lè gba ẹ̀jẹ̀ lọ́wọ́ A, ó sì lè gba ẹ̀jẹ̀ lọ́dọ̀ O, àti ẹ̀jẹ̀ B ó lè gba ẹ̀jẹ̀ lọ́dọ̀ B, ó sì lè gba ẹ̀jẹ̀ lọ́dọ̀ O. Lẹ́yìn eléyìí, a tún máa wo ohun tí à ń pè ní rhesus factor. Bóyá ẹ̀jẹ̀ ní àmì ìṣirò lórí àbí ó ní àmì ìyọkúrò tí a lè pè ní rhesus positive tàbí rhesus negative.